ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ lákọ̀tun lórí ẹ̀sùn olè jíjà àti ìkówójẹ tí wọ́n fi kan olórí àwọn aṣòfin ìpínlẹ̀ Ogun ọ̀nàrẹ́bù Táíwò Ọlákúnlé Olúọmọ. ilé-ẹjọ́ gíga àpapọ̀ kan tó fìkàlẹ̀ sílùú Èkó ni ìgbẹ́jọ́ náà ti wáyé lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹsàn-án tá a wà yìí. yàtọ̀ sí Olúọmọ, àwọn afurasí ọ̀daràn méjì míì tí wọ́n jọ fẹ̀sùn kan náà kàn tí wọ́n sì jọ káwọ́ pọ̀nyìn rojọ́ ni ọ̀gbẹ́ni Samuel Ọládayọ̀ tó jẹ́ alámòjútó ètò ìṣúná owó Ileegbimọ Aṣofin Ogun àti akọ̀wé Ileegbimọ Aṣofin náà ọ̀gbẹ́ni Táíwò Adéyẹmọ. adájọ́ Daniel Emeka Osiago ló wà lórí àga ìdájọ́. nǹkan bíi aago 10 ààbọ̀ òwúrọ̀ ni wọ́n fi ọkọ̀ píkọ̀pù funfun kan tó jẹ́ ti Efcc kó àwọn olùjẹ́jọ́ náà wọnú ọgbà kóòtù ọ̀hún. kò sí ju bí 30 ìṣẹ́jú lẹ́yìn náà tí gbogbo wọn fara hàn níwájú adájọ́. àjọ Efcc tó ń gbógun ti ìwà jìbìtì lílù, kíkówó jẹ lẹ́nu iṣẹ́ ọba àti ṣíṣe owó ìlú báṣubàṣu, ìyẹn Economic and Financial Crimes Commission lédè iléèbó, ló wọ́ àwọn afurasí náà relé ẹjọ́ lórúkọ ìjọba àpapọ̀. ẹ̀sùn 11 ọ̀tọ̀ọ̀tọ̀ tó dá lórí ṣíṣe ayédèrú ìwé owó, pípààrọ̀ àkọsílẹ̀ ìjọba, irọ́ pípa, olè jíjà, pípa owó ìlú ní pọ́npọ́ àti níná owó ìlú tí iye rẹ̀ ń lọ bíi bílíọ̀nù 2.5 náírà fún àǹfààní ara ẹni ni wọ́n kà sí wọn lọ́rùn. ọ̀kan lára àwọn ẹ̀sùn náà, gẹ́gẹ́ bí wọ́n ṣe kà á sí wọn létí, sọ pé ìwọ Olúọmọ Ọlákúnlé Táíwò, Ọládayọ̀ Samuel, Adédèjì Táíwò àti Adéyanjú Nímọ́tà tó ti sá lọ báyìí gbìmọ̀pọ̀ láàrin ara yín lọ́dún 2019 ní Abẹ́òkúta láti ná owó tí àròpọ̀ rẹ̀ jẹ́ mílíọ̀nù lọ́nà 575 náírà lára owó ìlú tó wà níkàáwọ́ yín fún ìlò tara yín. ẹ sì ti pa báyìí rúfin jíjí owó kó nínú àsùnwọ̀n Ileegbimọ Aṣòfin ìpínlẹ̀ Ogun, léyìí tó tako ìsọ̀rí 9 àti ìsọ̀rí 15 ìwé òfin tíjọba fi ka ìkówójẹ léèwọ̀ lọ́dún 2011, èyí tí ìjìyà tó gbópọn wà fún. bẹ́ẹ̀ ni wọ́n ka gbogbo àwọn ẹ̀sùn 10 yòókù jáde lọ́kọ̀ọ̀kan. ṣùgbọ́n àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn ìbúra wọn sọ pé àwọn ò jẹ̀bi àwọn ẹ̀sùn wọ̀nyí. agbẹjọ́rò tó ṣojú fáwọn olùjẹ́jọ́ náà pe àkíyèsí adájọ́ sí ẹ̀bẹ̀ àwọn oníbàárà rẹ̀ pé kílé ẹjọ́ fààyè béèlì sílẹ̀ fún wọn kí wọ́n lè máa tilé wá jẹ́jọ́. adájọ́ sì béèrè lọ́wọ́ olùpẹ̀jọ́ bóyá ó tako ẹ̀bẹ̀ náà tàbí ó faramọ́ ọ. ó lóun faramọ́ ọ. èyí ló mú kí adájọ́ yọ̀ǹda pé kí wọ́n gba béèlì wọn. àmọ́ o, adájọ́ ní Olúọmọ gbọ́dọ̀ ní owó tí iye rẹ̀ tó 300 mílíọ̀nù náírà nínú àkáǹtì rẹ̀, ìyẹn 300 mílíọ̀nù náírà. ó sì gbọ́dọ̀ wá onídùúró méjì tí ọ̀kọ̀ọ̀kan wọn ní iye owó kan náà nínú àkáǹtì wọn, àti pé àwọn onídùúró náà gbọ́dọ̀ jẹ́ ọ̀gá àgbà tí wọ́n ti dé ìpele 16 lẹ́nu iṣẹ́ ọba, wọ́n sì gbọ́dọ̀ ní dúkìá tó jọjú ní sàkáání ilé-ẹjọ́ náà. ní ti àwọn olùjẹ́jọ́ méjì yòókù, ó ní owó béèlì wọn gbọ́dọ̀ tó 100 mílíọ̀nù náírà 100 mílíọ̀nù náírà pẹ̀lú ẹlẹ́rìí méjì tí wọ́n ní iye owó kan náà lọ́wọ́ tí wọ́n sì jẹ́ ọ̀gá tó wà nípele 14 lẹ́nu iṣẹ́ ọba. àwọn náà tún gbọ́dọ̀ ní dúkìá tí kò jìnnà sí sàkáání kóòtù ọ̀hún kí wọ́n tó lè lọ ilé wọn. bákan náà ni adájọ́ Osiago tún pàṣẹ pé kí wọ́n gbàwé ìrìnnà, ìyẹn pásípọ̀ọ̀tù gbogbo wọn lọ́wọ́ wọn, kí wọ́n kó o fún akọ̀wé kóòtù ọ̀hún títí tí ìgbẹ́jọ́ yóò fi parí. ó ní káwọn tí wọ́n fẹ́ ṣonídùúró mú ìwé ẹ̀rí mo ti sanwó orí mi jáde fún ọdún 3 sẹ́yìn ó kéré tán, kí wọ́n sì ṣèbúra nílé ẹjọ́. tẹ́ ò bá gbàgbé, òwúrọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kẹsàn-án yìí làwọn ẹ̀ṣọ́ Efcc rẹ́bù abẹnugan àwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn náà Olúọmọ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed níkẹjà bó ṣe ń bọ̀ láti Àbújá, tí wọ́n sì lọ fọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́fíìsì wọn tó wà ní Ìkòyí lérékùṣù Èkó. ẹ̀yìn èyí ni wọ́n wọn ọkùnrin náà sọ́kọ̀ padà sílùú Àbújá, olú iléeṣẹ́ àjọ Efcc, níbi tí wọ́n ti ń bá ìwádìí nìṣó kí wọ́n tó tú u sílẹ̀ láàárọ̀ ọjọ́ Sátidé. ọjọ́ Ajé Monday ni wọ́n tún ní kó pàdé àwọn ní kóòtù gíga ìpínlẹ̀ Ògùn kan lábẹ́òkúta. láti kóòtù náà sì ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé òun àtàwọn olùjẹ́jọ́ yòókù
tí wọ́n sì gba ìyọ̀ǹda láti lọ bẹ̀rẹ̀ ẹjọ́ náà lákọ̀tun nílùú Èkó. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.